lóko lódò lẹ́yìn odi, mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín ní ìlà tòun ti wọ̀ oòrùn, mo kí yín jákèjádò àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ẹ ti ń wo ìkànnì Yèyégbàgede Àṣà TV ní gbogbo ìgbà. Mo kí yín, mo kí yín, mo lù yín lọ́gọ̀ ẹnu. Mo wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí pé ẹ̀yin lèèyàn wa, àwa lèèyàn yín. Béèyàn ò bá jẹ́ tẹni kò lè wò kàn ní ẹni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń dúró tì wá lórí ìkànnì Yèyégbàgede Àṣà TV ní gbogbo ìgbà. Ipá ò ní pín yín, ẹni róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Mo kí yín kú ọdún o, kérésìmesì ọdún màdé o, ẹ̀yin ènìyàn ẹyọ̀ ẹ fi ijó sí ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ọ̀pọ̀ ọdún láṣẹ láyé láàyè lálàáfíà ara lágbára lọ́wọ́ Elédùmarè. Àní kẹ́ mú kalẹ̀ towó, kẹ́ mú kalẹ̀ tọmọ, ẹ mú tàìkú tí ṣe baálé ọ̀rọ̀, kẹ́ wá jẹ̀gbádùn ìròyìn yàjóyàjó tá a mú wá lákòókò yìí. Iná dilẹ̀ lẹ́yìn asunṣujẹ àwọn ajínigbé níbi tí wọ́n ti fẹ́ gbowó ẹ̀mí. Ọ̀daràn 13 làwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fojú wọn hàn dé lọ́jọ́ Àlàmísì yìí, lẹ́yìn tí wọ́n ní 3 nínú wọn ó jẹ́ afurasí tó ṣekú pa ọ̀gbẹ́ni Gbénga Owólabí olóòtẹ́ẹ̀lì tó wá lé láti ìlú òyìnbó lọ́jọ́sí tí wọ́n pa ní ìlú Ògbómọ̀ṣọ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òṣìfẹ̀sọ ṣàlàyé pé àwọn afurasí ọ̀daràn náà ló jẹ́ wípé àwọn ṣàwọn káàkiri ni o, nítorí pé àwọn míì láti ìpínlẹ̀ Kwara làwọn ti ráwọ́ tó wọn, àwọn míì láti ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn ti ráwọ́ tó wọn. Ó ní pabambarì ibẹ̀ ni pé àwọn ọ̀daràn tó gbẹ̀mí Gbénga Owólabí ńlọ́wọ́ ti bà gẹ́lẹ́ bí wọ́n ṣe ń gbìyànjú láti gba owó tó tó mílíọ̀nù 10.7 náírà, ìyẹn 10.7 million naira lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹlòmíì èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jí gbé. Ẹlòmíì tí wọ́n jí gbé ni wọ́n fẹ́ gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí àkàrà fi tú epo lọ́wọ́ àwọn ọ̀daràn ajínigbé. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òṣìfẹ̀sọ sọ pé ọ̀pọ̀ akitiyan ọlọ́pàá pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn àtàwọn elétò ààbò yòókù iná ló mú kí iṣẹ́ ọ̀hún ó rọrùn láti ṣe, láti lè rí àwọn ajínigbé náà mú nígbà tí wọ́n ń gbìyànjú láti gbowó ẹ̀mí ẹlòmíì. Àwọn èsì òkọkú afẹ̀míṣòfò tún ti ṣe ìkọlù tó lọ́ọ̀rìn sí apá gúúsù Kaduna níbi tí wọ́n ti gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn. Ó ṣojú mi kòró tó bá oníròyìn sọ̀rọ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Lukushi David. Ó ní nígbà tí àwọn afẹ̀míṣòfò dé, wọ́n yìnbọn fún èèyàn 19, wọ́n sì dá iná sun gbogbo ilé tó wà nínú abúlé lẹ́yìn tí wọ́n pa ọ̀pọ̀ ènìyàn tán. Ọ̀kan lára àwọn tó fara kááṣá torí kó yọ nínú ìjàmbá náà torúkọ rẹ̀ ń jẹ́ Jesse Joseph. Ó ní ó ya òun lẹ́nu nígbà tí ìjọba ìpínlẹ̀ Kaduna wá sin gbogbo àwọn tí ó kú tán tí wọ́n sì fi àwọn torí kó yọ sílẹ̀ nínú ahéré láì fún àwọn ní ibùgbé. Àwọn ò tilẹ̀ tí ì mọ̀ rárá bóyá táwọn ní ìjọba tí ń bẹ lóde yìí ń ṣe tàbí bẹ́ẹ̀ kọ́, torí pé ìyà náà pọ̀ ní ìpínlẹ̀ Kaduna. Àmọ́ gómìnà ìpínlẹ̀ Kaduna ti rán igbákejì rẹ̀ Hadiza Zabuwa Balarabe láti lọ bá wọn kẹ́dùn lábúlé ọ̀hún, tí wọ́n sì sọ pé àlàáfíà yóò jọba ń bẹ̀ láìpẹ́ láì jìnnà. Tẹ́nítẹ́ní tàkísà ń ta àtàn, ilẹ̀ wa rèé, a ó gbèjà ara wa, a ó sì dáàbò bo ilẹ̀ wa torí ibi kì í ṣe Niger Republic. Èyí lọ̀rọ̀ táwọn ọba aláyé fi léde bí ìbẹ̀rùbojo ṣe gba ọkàn àwọn olùgbé ìlú Yewa níjọba ìbílẹ̀ àríwá Yewa ní ìpínlẹ̀ Ògùn látàrí dúdúkokò táwọn Fúlàní darandaran ń dúnkokò mọ́ àwọn olùgbé àríwá Yewa bíi ọjà ọ̀dàn, ìbẹ̀kú, àṣà àti agbọ́n. Ṣé ẹ gbàgbé pé sátidé tó kọjá ń làwọn Fúlàní darandaran kọ ìwé sáwọn èèyàn Yewa pé àwọn ń bọ̀ wá ṣe ìkọlù níbẹ̀ láìpẹ́. Nínú ìwé náà ni wọ́n ti sojú abẹ níkò pé oṣù kejìlá ọdún yìí sí oṣù kínní ọdún tó ń bọ̀
bẹ́ẹ̀ bá gbàgbé àní bẹ́ẹ̀ bá gbàgbé ká rán yín létí ò léèwọ̀ o. wọ́n ní wípé nígbà kan rí ni wọ́n ti ṣe ìkọlù sáwọn Fúlàní ní agbègbè yìí tó sì jẹ́ wípé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn màálù àwọn. wọ́n wá ní báwọn ará olùgbé agbègbè yìí bá lérò pé ẹ lè lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ yín, irọ́ lẹ pa. à ń bọ̀ ní Fúlàní wí, àwọn ń bọ̀ bí olè lóru ní yewa. ẹ ó gbà pé nǹkan ju nǹkan lọ, àwọn Fúlàní darandaran ló sọ bẹ́ẹ̀. à ń bọ̀ wá gbẹ̀san àwọn màálù wa tẹ́ ẹ pa, èyí tẹ́ ẹ ti pa lọ́jọ́ sí, àwọn ń bọ̀ wá gbẹ̀san rẹ̀ lára yín. àmọ́ àwọn ọba aláyé náà ilẹ̀ yewa sọ wípé ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí, ojú onítọ̀hún yóò rí ohun tẹ́nìkan ò rí rí. ẹ máa bọ̀, ẹ ó bá wa ní digbín, ẹ ó sì kan ìdin nínú yọ̀. àwọn afẹ̀míṣòfò agbébọn eṣi òkọ́kú wọ́n tún ṣe ìkọlù tó lágbára tó lọ́ọ̀rìn ní apá ibìkan ní ìpínlẹ̀ Anambra. wọ́n sì pa méjì nínú àwọn ọdẹ fìjìláńtẹ́ èyí tí wọ́n jí gbé nípínlẹ̀ Anambra ní inú oṣù kejìlá tá a wà yìí náà ni wọ́n jí àwọn ọdẹ méjì ọ̀hún gbé. àwọn méjì tó pàdánù ẹ̀mí wọn iná la gbọ́ pé wọ́n jẹ́ ọmọ umuroga níjọba ìbílẹ̀ Agwata nípínlẹ̀ Anambra torúkọ ọ̀kan ń jẹ́ Elochukwu tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Ọ̀gbàkáeku tí ẹnìkejì ń jẹ́ Abiriwa tó jẹ́ pé ọlọ́dẹ fìjìláńtẹ́ làwọn méjèèjì ń ṣe nírò àgà tí ikú òjijì ọ̀hún tó ká wọn mọ́ ẹnu iṣẹ́ wọn lẹ́yìn táwọn agbébọn jí wọn gbé tí wọ́n jí wọn gbé tán ní ìpínlẹ̀ Anambra náà ni wọ́n tún padà rí òkú wọn ní ìpínlẹ̀ Imo kí Ọlọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. ṣé ò gbàgbé pé láìpẹ́ yìí náà ń làwọn agbébọn ọ̀hún ni wọ́n pa àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Anambra lẹ́yìn ìkéde gbélé ẹ̀ tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Anambra. wọ́n ní Nnamdi Kanu tó jẹ́ adarí àjọ àwọn IPOB iná ló kéde gbélé ẹ̀ náà, àmọ́ agbẹjọ́rò rẹ̀ èyí tó jẹ́ Ifeanyi Ejiofor ó ní rárá kì í ṣe àjọ IPOB ní dá wàhálà ọ̀hún sílẹ̀ tàbí torí ìkéde náà ni ohun tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ o. ẹ má fi ọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ má fi kọ́ àjọ IPOB àti Nnamdi Kanu lọ́rùn. iná ni wọ́n wí. ẹ wò ó, ẹ ṣeun, oníyan ṣe, ọlọ́bẹ̀ ṣe, ọlọ́kà ṣe o. gbogbo ẹ̀yin abùkèlè bá wọn dọ̀fun tìrín, ẹ̀yin náà ẹ mà ṣeun. gbogbo ẹ̀yin èèyàn má jẹ́ èèyàn tẹ́ tó jẹ́ wípé kò ṣeé má wò ní ìkànnì yìí Yèyé Gbàgede Àṣà fún yín. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. ìròyìn yàjóyàjó kì í dùn kó pọ̀ ṣíún lọ́bẹ̀ oge. ẹ má gbàgbé o, ẹ bá wa like, ẹ comment, ẹ share rẹ̀, ẹ jẹ́ káwọn èèyàn orí gbọ́ kí wọ́n sì dá mọ̀ wípé n tó dáa ìròyìn yàjóyàjó ni, n tó dùn gbọ́ ìròyìn yàjóyàjó ni, ká lè kíyèsára ni ìròyìn ní yàjóyàjó. èyí lópin ìròyìn ọ̀hún. Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. ẹ jẹ́ máa fèyí ṣe lọ o, àkọ̀tún látùmú wá fún yín lọ́la lórí ìròyìn yàjóyàjó. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ipa ò ní pín ẹni wá yọ̀ fún yín ò ní jí yín lọ́mọ gbé lọ. ire kàbàdì lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa. ó dàbọ̀, ó dìgbà kan náà.